ẹ gbọ́ àṣírí tuntun tí wòlíì Segun Adebayo tú nípa àwọn olóṣèlú. Wọ́n tiẹ̀ sọ àwọn nǹkan kan nípa Ladoja, olóṣèlú Ladoja tó jẹ́ pé wọ́n wá bá wọn lórí òkè fún àdúrà nípa ọ̀rọ̀ òṣèlú nígbà yẹn. Kódà ọ̀rọ̀ kan former governor Osun State Oyinlola lórí ọ̀rọ̀ court case. Ẹ wo bàbá yìí làmẹ́ǹtì o, wọ́n làmẹ́ǹtì gidi gan lórí ọ̀rọ̀ òṣèlú, àwọn òṣèlú ọ̀jẹ̀lú ní Nàìjíríà tí wọ́n ń ba Nàìjíríà jẹ́, tí wọ́n ná gbogbo owó àwọn aráàlú síbi tí ò yẹ kán ná sí. Ẹ wo gbogbo bí wọ́n ṣe ń baná jẹ́ tí náà stable, kò sí ná lọ hospital, gbogbo mùdùnmúdùn ìjọba alágbádá tó yẹ káwọn èèyàn máa jẹ. Ẹ wo bàbá yìí wọ́n sọ̀rọ̀, wọ́n tú àṣírí gan nínú fọ́nrán yìí. Ẹ gbọ́ ohun tí wọ́n ló máa ṣẹlẹ̀ sí wọn, torí bàbá yìí fi àwọn àdúrà kàbìtì kan lẹ̀ tó ní agbára. ẹ ṣe yẹn nìkan o, ọ̀rọ̀ kan àwọn kábíyèsí. Kí ni wòlíì Segun Adebayo sọ nípa àwọn kábíyèsí? ẹ gbọ́. Welcome to CrossBlog XTV. Remember to like, share and follow us. Ó ní àfáà yìí ó mọ̀ ń pa ẹ̀. He said this Islamic cleric knows about it. Ọlọ́run wá pè mí ṣàkíyèsí. And God called me to some understanding. Ó ní ṣé o mọ̀ pé He said, do you know that nígbà tí àwọn pípù wọ́n wá bá ọba yìí, when these people came to meet this king, ó láwọn ló dé sórílẹ̀-èdè yìí o. he said now they've arrived in this nation. Ó ní tí gọ́ọ̀mẹ̀ntì bá mú wọn ni wọ́n máa kà. If government arrest them, they are going to confess. Ẹ máa gbọ́ lórí Àṣàbí. You hear it on the Ashabi news. Ó dẹ̀ mọ̀ pé wọ́n máa dojúkọ ọba yẹn láìpẹ́ yìí. And I know they will take care of that king very soon. Wọ́n máa dojúkọ ọba yẹn. They're going to face him. Wọ́n máa jẹ́wọ́. They're going to confess. Àwọn tí ń jà yín lógun gọ́ọ̀mẹ̀ntì mọ̀ ń pa ẹ̀. Those that are waging war against the government knows them. They know about it. Ìrànlọ́wọ́ kan ṣe fẹ́ mi o. There's nothing they're going to do to me. Àwọn ọmọ gbèmí látàbúrò ọ̀rẹ́ ẹ́sìkísà fẹ́ gba sanwó àwọn díẹ̀ káwọn kẹ́ gba àwọn DSSS kan máa bá yín travel kí n fẹ́ fi ṣe. Some people called me from Òyìnlá mi ò overseas gba DSSS. that they want to be paying some security outfits to be with me if I'm traveling. Bàbá àbíyè kò gba And I DSSS. answered them, what do I want to do with it? Babájídé ò gba DSSS. My fathers in faith did not do anything like that. Wọ́n tilẹ̀kùn ilé wọn. They don't lock the door of their home. Àtòru àtọ̀sán. Both day, night. Kí ni mo fẹ́ fi DSSS What ṣe? am I going to do with security outfits? Psalm 27 ó ní Olúwa ní agbára ẹ̀mí mi. Àyà ta ni yóò fò mí o láyé. Olúwa ní agbára ẹ̀mí mi. Ẹ̀rù ta ni yóò bá mi o. Mo lẹ́ ṣe. And I said, thank you. Ẹ fún wa lówó ká máa fi ṣèṣọ́jí. You did not give us money for revival, Kọ́ má bàa pa wòlíì lẹ ṣe fẹ́ gba DSS fún but wòlíì. so that prophets will not be killed. That's why you want to get a security outfit to take care of him. Èmi ò fẹ́ DSS I o. said, I don't want your DSS. I don't want your security outfit. Ẹ fẹ́ mi lẹ̀. Leave me alone. Mo wà ókè. Very okay. Ohun tó ń bọ̀ ẹni tí ń gbénú mi ṣe kí ni? Ó jù wọ́n lọ. I say, whatever is coming, the person that lives in me is more than that. Praise the Lord. Hallelujah. Praise the Lord dáadáa. Hallelujah. Èmi ń ṣe wòlíì orí social media ní nǹkan ń bọ́ sórí kínní. I'm not a- Olúwa ò bá wí mi sọ mi bá wọn sọ. I'm not a prophet of social media. I will never tell you what God has not told me. Ó di lọ́la ló bá sórí social media. Ó di lọ́túnla ló bá sórí social media. Ó di lọ́jọ́ kẹrin ló bá sórí social media. Èmi ò wó kìkì mi wá pé kán mọ̀ mí. Ọlọ́run ní mú kán mọ̀ yàn. I'm not looking for fame. Ọlọ́run I'm not looking for fame. It's God that òní máa will ń give someone gbẹ̀yàn fame. jáde. It's God that will bring someone, that will launch someone out. Kúkú rí mi kí n máa bẹ́ kiri kí n máa pe journalist. Ìwọ journalist lágbájá máa bọ̀ o. Ìwọ journalist mẹ́dù. You don't see me going point for journalists to come and interview me. Ìwọ̀n bá tá à ń ṣe bí gan ti tó. The few we are doing here is more than enough. Amen. Amen. Ṣé mẹ́ dáadáa? Amen. Mo ti rọ́bà tó pè mí lọ́sẹ̀ tí mo fún lépè. I've seen a king that called me this week and I cast spell on him. Ìṣẹ̀ tó kọjá politician méjì ló pè mí ẹ̀gún mo gún fún wọn. Last week, 2 politicians and I cursed them.
kì í ṣe mi ò wówó. Not looking for money. Mi ò lówó lọ́wọ́. I don't have money. Ṣùgbọ́n mi ò wówó. But I'm not looking for money. Mi ò wówó. I'm not looking for money. Mi ò wówó. I'm not looking for money. Tí bá wówó èmi ní bá bá ń ṣe ìpàdé tá a ṣe wọ̀nyí. If I'm looking for money, I will not be part of this program. Ọmọ bọ́ọ̀ kan ọmọ bóyá wọrí bóyá ọmọ Ibo ni wọ́n ń pè Jeremiah mo rí pẹ̀lú àwọn lórí kíní mo rí tó ń bá wọn mo ní wọn ní pẹ́ báyé bọ́ọ̀ ìjẹ́ òní yìí ò dẹ̀lẹ́ tó lè advice ẹ̀ báyìí wọn ò ní pẹ́ báyé ẹ jẹ́. I looked at one man of God on TV mingling with some politicians and I said they will still destroy him, corrupt him. Tó bá ti gbéra ní wòlíì tó ń bá wọn politician rìn ó tiẹ̀ ti bàjẹ́. If you call yourself a prophet and you're mingling with politicians, your life has been destroyed. Ọmọ mi kan ìmọ̀ owó mi báyìí ní Bayelsa. One of my children is in Bayelsa, Ima by name. Politician ló máa kó wá sórí òkè má yọrọ àwọn olóògùn tó ń kó wáyé ẹ tẹ́jọ́ ya wèrè tẹ́jọ́ jí èrè àwọn ni ó bà tiẹ̀ jẹ́. You normally bring politicians to the mountain and I'm saying they're the one that will destroy your life. Wọ́n bà tiẹ̀ jẹ́ o. He destroyed his life. A padà wá ń bẹ Ọlọ́run fún. We are not begging God for him. Ó yẹ wá rí bàbá na true dey talk o. Bàbá òótọ́ lẹ̀ ń sọ o. All these politician people na bad people. Àwọn olóṣèlú yìí. Na herbalist people na occultist people. Ògbó ni babaláwo ni wọ́n. Yẹ bá ń sọ fún ẹ o gbọ́. They were telling you refuse to listen. Àjọ wá sórí òkè bíbá. You bring them to the mountain. Bàbá go come pray for us orí yín dàrú. They will come and pray for us. Say something wrong with you. Mo pollute àdúrà yín. I pollute your prayer. Ẹ̀yin játijàti. Ẹ̀yin wá wájú Ọlọ́run. Ẹ̀rọ Ọlọ́run máa ń lu jìbìtì bíi ti yín ni. You want to dupe God? You think God will dupe people like you? Ọjọ́ ọmọ Ládọjà wá sọ́lọ́ nǹkan lé. Èmi jòkó tèmi jẹ́jẹ́ ló bá gbé kàlẹ́ńdà bàbá ẹ̀ dé. Bàbá rẹ̀ ò ní wọlé. Bàbá rẹ̀ tí mo wọ̀ ní bó sáì. Bó bá jẹ́ máa wọlé ọ̀run kánsù lẹ̀. Nǹkan náà pè mí lọ́jọ́ kan. God called me one day. O former governor Ọ̀ṣun state Oyinlola ó ní bàbá ọmọ yín kan ló fún yín nọ́mbà pé ẹ bá wa gbà. bẹ́ẹ̀ rí pé ó lágbára báyìí ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ o. àdúrà kóòtù yẹn kéèsì yẹn kàwé ẹ lè wí ni o kàwé ẹ lè wí ni o ẹ lè wí kẹ gbọ́ báyìí ẹ lè wí bẹ́ẹ̀ bá tiẹ̀ máa wí ní tẹ́lẹ̀ pé pè mí o ọ̀run kánsù bẹ́ẹ̀. Another one. A.T. Williams. Pastor A.T. Williams. Ó bá mú ọmọ Ifẹ̀ yìí. Ọmọ Ifẹ̀ yìí. Ó bá mú aṣọ lọ́nkọ́lé. Ó bá wọn wọlé pẹ́ fún kí wọ́n lọ́nkọ́lé. All the prophets were praying for him. Nọ́ńgà náà kúrú. They were going up, coming down. Ọmọ Ọlọ́run ò wí. What God did not say. Ọbẹ̀ sí sọ. They were saying it. They were calling God. God says, ẹ ó wọlé. you will become, you will win. Ìwọ lọ sọ fún wọn. I said, you can't tell them. Wọn ò lè wọlé. They will not win. Wọ́n ní bàbá ẹ má sọ. They said, don't say it. Ẹ má gbàjẹ́ lẹ́nu wa. Don't take food away from our mouth. Alẹ́ ẹ̀ ní wọlé sẹ́. I say, you're not going to win. Mo kúkú yà nàgà ló bí ojú wọn lọ́gàn pé ẹ lè wọlé o. Ṣé ẹ dìbò Nàìjíríà ni? Was there election in Nigeria? Kúkú ti jẹ́wọ́ fáwọn kan pé òun ràbò ni. He has confessed some people that he bought the vote. Ẹ já gbàdúrà káwa àwọn ló tilẹ̀kùn gbogbo. They are the one that shut all doors. Let's pray for us to be delivered. O kówó sí báńkì. Put your money in the bank. O 100 million sí báńkì. O fẹ́ gba 20 million wọn níjẹ́ o ṣe kí ni? Bẹ̀ẹ̀ táwọn wèrè politician yìí bá dé báńkì wọn á ṣiṣẹ́ kí ni? Wọ́n á kó gbogbo owó. Ẹ̀rọ ẹni kan ti sọ wá dẹrú. Èmi kí ni búkú yìí? Àdúrà ni wọ́n máa fi pa. Wọ́n á máa sìnkú ọmọ tó dáa. Màkàrà yín jẹ ìráyà ẹlẹ́ tún dìbò. Ìbò kọ́. Ìbò ráwò ni.
tilẹ̀ àwọn jẹ ráìsì àwọn jẹ gbogbo nǹkan. eating whatever they like. wọ́n á gbé bọ́ǹdù owó báyìí wọ́n á dẹ̀ máa gbé fẹ́lẹ́rẹ́ bọ́ǹdù owó. They will give bundles of meat to musicians. ayé yín tó kù ìnira lẹ máa fi lò ó. Amen. ṣé o ṣé o má ṣe o má ṣe o. iná tẹ́ẹ̀rí lò ìwọ̀nba tẹ́ẹ̀ tún lò náà ṣe bá àwọn fúlàní ló lọ wó bá kíní national grid ẹ wo UCH kò sí nọ́mbẹ̀ ẹni tó jẹ́ minister of power ó kàn ṣe jábàjábá ó lè gbà náà máa fi pín ohun tó yẹ kó fi bí 100,000 ṣe 100 million lè gbé ó lè gbà gbogbo ẹ dàrú wọn kò sọpọlọ. Everything in turmoil, gbogbo no wọn wisdom, chicken no brain knowledge. adìyẹ gan gbọ́n jù wọ́n lọ. Even a chicken is wiser than them. adìyẹ gbọ́n jù wọ́n lọ. Is wiser than them. adìyẹ gbọ́n jù wọ́n lọ. adé wo orílẹ̀-èdè yìí báyìí máa tó bá di lóru màá dẹ̀ dá wà màá dẹ̀ máa ké àwọn ọmọ tá à ń bì báwo ni wọ́n ṣe fẹ́ rọ́nà lọ báyìí. òun la wà á sí tó yẹ ká wà báyìí. Are we supposed to be like this? gbogbo wa dá aládùúrà òjijì. Become a sudden prayer warrior. àdúrà tá à ń gbà lórílẹ̀-èdè àgbáyé ò gbàrú àdúrà bẹ́ẹ̀. The prayer we pray in this nation, the whole world does not pray that kind of prayer. àgbáyé ò gbàrú àdúrà bẹ́ẹ̀. The whole world does not pray that kind of prayer. amẹ́ríkà ń gbà àwẹ̀ ni. Does America fast? èyí tẹ́ wá látọ̀ọ́ṣẹ́ máa ń gbà àwẹ̀. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa òun lẹ ti gbọ́ yìí o ẹ ti gbọ́ gbogbo idán tí àwọn òṣèlú ọ̀jẹ̀lú tí wọ́n pa gbogbo idán tí wọ́n pa lórílẹ̀‐èdè nàìjíríà kí lè ròyìn ẹ̀yin èèyàn wa drop comment and remember to like share and follow us thanks for watching à ń lọ fún ìpolówó ọjà ẹ pè whatsapp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu